owó ọ̀rọ̀run nǹkan rẹ̀ wo ni pé kéèyàn ò ṣeun láyé ẹ jẹ́ ń gbọ́ èèyàn ni ó jára rẹ̀ gbà lọ́wọ́ àwọn ènìyàn bíi. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáyé a kí pé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọdọọdún bí a kí gbogbo ẹ̀yin fans pátápátá nílẹ̀ yìí àti lókè òkun àbáwá Suleiman làwọn àlẹ̀gbẹ́jọ́ Ògbómọ̀ṣọ́ wọn ní ká kí dáadáa wọ́n ní àwọn ọmọ rírì yín èmi náà dẹ̀ mọ rírì yín nínú ayé wa tí ò bá sẹ́yìn kò sáwa tí ò bá sáwa kò sẹ́yìn àjọ wọn máa mánéjì ara wa ni. ẹ wá gbọ́ gbẹ̀yìn tẹ́ ń pè mí ẹni iṣẹ́ tí a ń mú wá pípé ẹ̀ ń gbádùn ẹ̀pẹ́ ńlá ìkẹ́ pé ṣùgbọ́n àwọn iṣẹ́ tó tóbi òun ló yẹ ká máa mú wá sí ojú mọ̀máwòrán yìí wọ́n á ní kéékèèké tá à ń ṣe gan-an ta ló fún wa lówó tá a fi òun pẹ̀lú rẹ̀ tí wàá pèsè pẹ́lọpẹ́ àbáwá Suleiman làwọn àlẹ̀gbẹ́jọ́ Ògbómọ̀ṣọ́ àtàwọn olólùfẹ́ wa tí wọ́n ń nawọ́ sí wa. àwọn kan wá béèrè wípé mo sọ̀rọ̀ kan mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa o wípé mo sọ̀rọ̀ nípa iṣẹ́ ẹlẹ́jẹ̀ ẹlẹ́dẹ̀ wípé kí wọ́n mọ̀ confuse àwọn kí wọ́n mọ̀ sí gbá kí wọ́n mọ̀ sí àwọn ọmọdé lọ́nà wo wọ́n ní àbó sọ̀rọ̀ ṣe olórí ẹlẹ́dẹ̀ kankan mọ̀ Osole ńlá ni Osole àwọ̀rò owó ńlá òní ẹ sáré pé mi kọ́ mo ṣe àbáwá Suleiman làwọn ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ òní wọ́n ṣe ó ń gbà tó ti pèlú gbogbo ọ̀sẹ̀ yẹn tán wọ́n wá pa odidi ẹlẹ́dẹ̀ wọ́n wá pa sí ó ń gbà tó wá pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn tí wọ́n pa sí orí rẹ̀ wọ́n wá gbé sínú àwo ìpèsè wọ́n wá gbé sínú òkè kò yí àbí ọ̀rà yẹn sáré fi hàn kọ́ fi lè mọ̀ pé kì í ṣe rọ́ ẹ ká kọ́ rí bọ́n ṣe da ọṣẹ sínú odó ọtí bọ́n ṣe da sínú odó ó yẹ mí ìṣẹ̀ papọ̀ ó yẹ ẹgún. ọdún bí wọ́n ti gùn ó yẹ ẹgbẹ́ ẹlẹ́dẹ̀ tó tóbi jù ó yẹ gbé wá ẹgbẹ́ ẹlẹ́dẹ̀ tó ẹgbẹ́ wá ẹ ti gbé wá ó yẹ wá pa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ yẹn sí ẹ ti pẹ̀yẹ ẹlẹ́dẹ̀ sí ó yẹ wá mú pèsè yẹn máa wo náwó yẹn o ìpèsè yẹn ó yẹ gbé orí ẹlẹ́dẹ̀ yẹn ó yẹ gbé sí ọtí rí wọ́n tọ́ ní kò sí níbo láti wá rí lẹ́yìn àwọn sẹ́tí bàbá wa ti sọ sẹ́yìn ń lọ wò yìí o ọtí rí ọṣẹ tán ti gún yẹn tán ti mísì àwọn nǹkan mọ́ yẹn sọ pé wọ́n ti gbé sínú àwo ìpèsè wọ́n ti gbé sínú òkè ó wàá fi ọṣẹ yẹn bò ó tí kò fi ní hàn ó yá afájà mi ó yá ẹbọ. ọtí rí òní wọ́n ń bò yẹn ọtí rí níbi ọrùn ẹlẹ́dẹ̀ yẹn wọ́n wá gé kékeré wọ́n wá gé sínú sásùn iṣẹ́ wo ló ń ṣe tí wọ́n náà ti rí ibi tó bá rìn mọ́ òní wàá rí mọ́ ó bá lè ṣe súnmọ́ wa sí ni wàá ṣe rí sí iṣẹ́ tá à ń sọ yìí òní wọ́n ń pè ní àwọ̀rò owó ńlá ilé yàtọ̀ sí làbílàrán àwọ̀rò owó ńlá
ìwọ tó ní complain ńlá, ìwọ tó ní kékeré, ìwọ tó ní kankan, tó o bá lo sẹ́yìn ayé ẹ̀ máa yí padà. Yorùbá ní ẹni tó bá fẹ́ dá sọ fún ni tọrọ ẹ̀ láwọ̀ kọ́kọ́ wo aṣọ ọrùn bàbá wa Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Sálá sọ pípọ́n ni wọ́n. Irú àwa tá a jọmọ lẹ́yìn wọn yìí, Sálá sọ pípọ́n ni wá, ohun tó fi máa mọ̀ nìyẹn. Ẹni tó fẹ́ ṣe oògùn awọ́rò fún ẹ tọ́dọ̀ rẹ̀ dá kí ló fẹ́ ṣe fún ọ tí wọn náà ti rí. Ẹni tó fẹ́ bùn ẹ lówó tí ò lówó lápò, báwo ló fẹ́ ṣe? Eléyìí náà pè ní awọ́rò owó ńlá, iṣẹ́ tó lágbára ni. Kàn sí bàbá wa Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ kí wọn náà béèrè fún tiẹ̀ lónìí. Mo máa ń sọ màá níbikíbi tẹ́ bá wà, tẹ́ bá ti dé Ògbómọ̀ṣọ́, ẹ sọ fún ọlọ́kadà, ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Àbí wọ́n tiẹ̀ fẹ́ rán mi sí wọn, àbí wọ́n fẹ́ ọ̀dà fún product. Mọ̀ pè mí fún nǹkan mi o, mo fẹ́ gbọ́ àwọn sẹ́ta ti ṣe sẹ́yìn, ìwọ náà nídìí ẹ̀, àbí sẹ́ta ń sọ lọ́wọ́ ẹ̀ ọ̀ nídìí ẹ̀. 081 3612 33 33 081 3612 33 33. Ẹ ká sí báyìí, ẹ ká kàn gbọ́rọ̀ kékeré lẹ́nu bàbá Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ká fi lè fi ìdí iṣẹ́ yìí ká fi lè múlẹ̀. Tó jẹ́ pé ẹlẹ́dẹ̀ dídí ẹlẹ́dẹ̀ èèyàn ní bá ó kọ́ tá a sọ ẹlẹ́dẹ̀ kì í jẹ́ kára ó ní ara ò mọ dẹ gbogbo ẹni tó bá lò ń bẹ̀ ni. Ètò àfẹ́ ẹlẹ́dẹ̀ odidi ẹlẹ́dẹ̀ ṣe ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ tí ó bá ti kàn èèyàn ò lè lò ó. Ọ̀sẹ̀ lọ́sẹ̀ yìí Ọlọ́run a máa lò láti Ọlọ́run ló mọ iye ẹni tó lòun ti lò láti fi tún ayé rẹ̀ ṣe. Kìí sóògùn owó nígbà tó pé kìnní kan ni n tí ń bá ń ṣe kálukú ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbọ́n nù. Bí èèyàn bá ń wọ́ ọmọ tó bá ipa yìí ní bá ń ṣe tó bá bẹ̀rẹ̀ sí ìwẹ̀ yóò bímọ. Bí èèyàn bá fẹ́ kọ́lé tó bá kàn lọ́rọ̀ rẹ̀ táyé dínà mọ́ yóò yanjú ẹ̀. Ọ̀sẹ̀ tí mi náà ń lo ẹ̀gbọ́n nǹkan ibà ara rẹ̀ lọ́lọ́ tábà tí wàá pa ẹlẹ́dẹ̀ sí mo sọ pé kò gbèmí ọlọ́wọ́ kankan nù ni. Àwa àpò ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ mọ́ láwa gún mọ́ tó bá ti wá parapọ̀ láwa dà lọ́fíìn dàbí tú méjì. Bàbá ògùn dé ẹlẹ́dẹ̀ ọ̀hún ìbí máa gbé fáwọn tí máa jẹ nítorí àwa yìí jẹ́ mùsùlùmí ni wá àwọn yìí jẹ ẹlẹ́dẹ̀. Yàtọ̀ sí pé mùsùlùmí àjẹ́ mùsùlùmí èmi ò fẹ́ràn rẹ̀ jíjẹ bí ti máa sọ̀rọ̀ àwọn èmi ò láìkẹ́ ilẹ̀ mi sì fẹ́ràn èmi máa gbé fáwọn tí ó jẹ ni ẹ má sọnù ẹ gbé fáwọn tí máa jẹ kí wọ́n jẹ kò léèwọ̀ kankan kò kwásì kí wọ́n ọ̀sẹ̀ yẹn ọ̀ wà láti ṣe aburú fẹ́ni kankan bí wẹ̀ rẹ̀ èèyàn bá ti wẹ̀ láàrin ọ̀sẹ̀ kan kó fi yòókù pamọ́ ni o yóò ti ṣàtúnṣe nínú ayé èèyàn kọjá àlàjì o díẹ̀ nílò kò sì léèwọ̀ kankan kò í pààyàn lọ́mọ kódà bọ́mọ rẹ̀ bá wẹ̀ ayé rẹ̀ ọ̀dà ọmọ mi wà tó jẹ́ pé tó bá kàwé ní òfìsì oríire mo sì gbọ́ ọpọlọ rẹ̀ tó bá ti wẹ́sẹ̀ ọpọlọ rẹ̀ ó sọ padà. Ẹ káwọn padà sí wọn náà ti rí bẹ́yẹn, ìwọ náà ti rí bàbá ti sọ̀rọ̀ nípa ẹ̀, bàbá ti sọ̀rọ̀ nípa ẹ̀, ìwọ náà Ọlọ́run o èmi mọ̀kàn tó máa ń ṣe ẹ̀yìn èèyàn ni a ní ẹ kàn sí bàbá wa ibi tó dùn ipò sí ìwọ náà tí ilé ṣe rere iṣẹ́ yìí ohun o kì í ṣe 100,000 kì í ṣe 300,000 o iṣẹ́ ńlá ni o iṣẹ́ ńlá ni iṣẹ́ yìí ṣùgbọ́n ìwọ náà lè ní ìpè níbẹ̀ ìwọ náà ọ̀dà fún ọdún pé yàtọ̀ sí ti kápá ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí ọṣẹ eléyìí àgbè orí rẹ̀ ńlọ́wọ́ yẹn àgbè àwa gbé sínú òkè àwa da ọṣẹ àwa dàbò tó bá ti lo iye ọjọ́ tó yẹ kó lò àwa mí ṣe papọ̀ ọlọ́gbọ́n wàá dán kú ni ìwọ tó bá lu ọṣẹ yẹn wá sí kí ni wàá dán kú ni wàá máa dán nínú owó nínú ọlá orúkọ mi ò yí padà ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip 081 3612 33 33 àwọn sẹ́mi tó ń bọ̀ tá a máa sí kíni tá a máa mú wá sójú mọ́ àwọn yín máa lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV àbí Ìgbà Wáṣẹ̀ ẹ share program ìwọ tó ń share ẹ wàá dán kú ni ìwọ tó ń share rẹ tó kàn ìwọ tó ń throw ìwọ̀nù Ọlọ́run ṣùgbọ́n ìwọ tó ń share tó ń like tó ń comment dáadáa tó ń share program yìí wàá máa dán ni wàá dán bí ìrànú ṣúgà ni wàá máa dán wàá máa gbá yìí bó ṣe ń ṣe ẹ̀ tó ń láìkẹ̀ wàá máa gbá yìí ní owó wa ni wọ́n akómọ̀rọ̀dún aṣọ̀dún ayọ̀ 081 3612 33 33 ẹ kàn sí bàbá Sùlẹ̀mọ́ Lawal Ẹgbẹ̀jì tìlú Ògbómọ̀ṣọ́ ẹgbẹ́ yìí dé ìdùnnú sí fún ìlàyọ̀ bye bye.